ọ̀rọ̀ àfiwé ni mo gbé wá ní òní. Nínú lítírésọ̀ èdèkedè, wà á rí i pé wọn yóò mú nǹkan kàn mú ṣe àfiwé àbí àkàwé ohun mórìn. Lónìí o, mo wa kẹ̀kẹ́ mi, kẹ̀kẹ́ ìhìnrere, mo wà á dé ìwé wòlíì Àìsáyà orí kẹtàdínlọ́gọ́ta 57. Mo rì dúró lẹ́sẹ̀ 20 àtọkànléní 20 níbẹ̀. Ibẹ̀ ló ti ń ṣe àkàwé ní ọ̀nìyàn burúkú yóò dàbí omi rírú. Omi kan ń rú kọjá pé kété gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ohun burúkú ayé kété kẹ̀lébẹ̀ adákùrú sókè ṣùà á dẹ̀ lọ sódò wá. Ìgbé ayé ọ̀nìyàn burúkú lèyí ni. Ìgbé ayé alárèlọ́lọ́run lèyí ni. Ìgbé ayé ẹlẹ́ṣẹ̀ lèyí ni. Ó dàbí omi rírú, omi òkun. Èso omi kékeré o, èso omi kẹ̀ẹ́sàn, èso omi kan bù sínú páànù lásán. Omi kò jẹ́ pé kómi òkun bá ru ẹ̀hún gẹ́lẹ́ náà mú ṣe àkàwé rẹ̀. Kómi ní bá ti ru sókè bá kété gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ohun burúkú ayé rẹ̀ á rú papọ̀. Atayanyan, abàúnjẹ́, adàhunrú, atasi ohun kété kẹ́yẹ kẹta sí. Ìṣe ọ̀nì burúkú òun lọ ní kọ́ ẹlẹ́dàá rẹ̀ sílẹ̀, kọ́ gbọ́ ọ̀rọ̀ ìrere, kọ́ lẹ́tọ̀ọ́, kọ́ láǹfààní láti máyé rẹ̀ kó Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà kọjá kọ́ rọ̀ ní bá àjòkó ságbede méjì o kẹrẹ̀ bá aṣọ aká wí mẹ́ẹ̀ṣọ́mọ èṣù kọ́ bá ti mẹ́ẹ̀ṣọ́mọ Ọlọ́run wà ẹgbọ́n mi èyí kó ti wù kọ́ aṣòtọ́ rẹ̀ àánú tó kọ́ bá ti mọ̀ ṣọmọ Ọlọ́run kọ́ bá ti mọ̀ dàtún bí kọ́ bá ti mọ̀ ṣọmọ Ọlọ́run kọ́ bá ti mọ̀ ti ronúpò àdà kọ́ bá mọ̀ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kọ́ bá ti dúró lúpọ̀ wípé ohun àyẹ̀mẹ́wá ni mèé ṣe ṣùgbọ́n màá ṣe ohun burúkú kan. Wẹ́ẹ̀ ṣọmọ Ọlọ́run níwọ̀n gbà kọ́ bá ti jòkó kó dó sínú ẹ̀ṣẹ̀ rẹ kọ́ ẹ mutí kọ́ ẹ mu sìgá kọ́ ẹ ṣàgbèrè kọ́ ẹ jalè kọ́ ẹ bọ̀rìṣà kọ́ fẹ́ràn yó àtupọ̀ àtọ́láyé kọ́ fẹ́ràn rẹ̀ ju Ọlọ́run lọ. Wẹ́ẹ̀ yóò dúró ságbede méjì kọ́ bá ti mọ̀ ṣọmọ Ọlọ́run wà mọ́rúkọ rẹ ọmọ èṣù lọ́ọ̀yà. Ọ̀rẹ́ kọjá kàntàn ajẹ wí ọmọ Ọlọ́run dà ayé o ọnìkan náà ṣoṣo gan àná méjì sókè. Àrí ọmọ èṣù dà àìsí líbe o bẹ́ẹ̀ ni pé eré ìparùkù ni láì ṣe. Oníbàdànmọ Ọlọ́run olójúṣe ọlépa olùgbésẹ̀ ká gbé kẹtìdé ọmọ Ọlọ́run. Wọ́n ẹ̀ṣọ́ ọmọ Ọlọ́run o ọ̀nì burúkú lọ tẹ̀ à. Bẹ́ẹ̀ ni wíwà wí ọ̀nà burúkú ó dàbí omi rírú. Bá a rìn gẹ́lẹ́ láyé rẹ̀ o yóò ṣe dáadáa wá kó ṣe sìmẹ̀sìmẹ̀ kó tọ́jú ọ̀nìyàn. Lóòdì kejì sí kọ́ kọ́dẹ̀ á yí padà wètọ̀ sí lè yí ni. Wí lóru wá o wọ́n ní ṣàkóso òru wàá rí amòjẹ wàá rí apànìyàn wàá rí fòáká ọ̀nì burúkú lọ tẹ̀ à. Ní í ṣe pẹ̀lú iye wákàtí kò mú jólé ṣọ́ọ̀ṣì kọ́ kí ráyé bìlà àlùfáà yẹn ó ti tó ọ̀n láago kò ti jóé lọ àìyé àyè lọ à. Ọ̀nì burúkú lọ à o níwọ̀n ìgbà kan bá ti gbé nínú ẹ̀ṣẹ̀ kẹ́ẹ̀jọ nìkan mú pè ènìyàn ní ọ̀nì burúkú kẹ́ẹ̀ ò ṣe rẹ̀ kẹ́ẹ̀ ò wà sí rẹ̀ ọ̀nì burúkú ó jinlẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ọ̀nì burúkú ó yọ̀ pani lára ọ̀nì burúkú ayé rẹ̀ èdúró sójú kan èdúró déédéé ká lo èdè ìwé èdúró déédéé ọ̀nì burúkú èlú sinmi ọ̀nì burúkú òbínú ṣá láyé rẹ̀ dálé lórí ọ̀nì burúkú
ẹ jẹni lóyà, ó gé ní jẹ. Ọ̀nì burúkú ó kún fún èrù, kété ayé rẹ̀ inú èrù ní gbé, inú èrù ní gbé, inú èrù ní gbé. Ọ̀nì burúkú ẹ ṣalátakò ń kété kó bá ṣe rere. Ọ̀nì burúkú ó jẹ́ eléwu ọ̀nìyàn. Káìsọ àsọkágbá rẹ̀ wẹ̀yọ̀ dọ́ra dé o. Ọ̀nì burúkú ẹ̀ làlàáfíà nínú ẹsẹ̀ 21 bá ní. Ẹ̀ sí àlàáfíà kó ti wù kérí kéti kéré tó, ẹ̀ sàlàáfíà fún ọ̀nì burúkú. Kẹ́ ẹ̀yìn ọ̀nì burúkú, kẹ́ àgbẹ̀yìn rẹ̀. Kó bá lọ sínú ìwé orin Dáfídì orí 9 níbẹ̀, kó yá o ẹsẹ̀ 17. Orí 9 ẹsẹ̀ 17. Ẹ̀ àdarí ọ̀nì burúkú, ẹ̀ àdarí wọn sí ọ̀run àpáàdì. Ó dá mi lójú pé ibẹ̀ ni ẹ yẹ ọ́. Èsì bí kò yẹ kó lọ, ṣùgbọ́n kó mọ̀ bá lọ síbẹ̀, a gbọ́dọ̀ yí ọ padà kó olùpọ̀ ọ̀nì burúkú sọ ní àyẹ̀ nípa ríronúpọ̀ àdá tọkàntọkàn àti nípa kíkọ̀ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àti nípa gbígba ikú Jésù àtàjíǹde rẹ̀ gbọ́ wí ó ti kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ. Ibi kì ọ̀nì burúkú ká parí ayé rẹ̀ sílẹ̀ yìí. Kẹ́rẹ̀ ọ̀nà àbáyọ, torí pé ẹ̀há náà bá àìṣàkéde gbé, àìṣàkéde ò parun. Torí pé Ọlọ́run fúnra rẹ̀ ẹ̀ fẹ́ òkú ọ̀nì burúkú, ẹ̀ fẹ́ òkú ẹlẹ́ṣẹ̀. Ọ̀nà àbáyọ náà ni nínú ìwé wòlíì Àìsáyà orí 65 ẹsẹ̀ 7. Ikọ̀ ọ̀nìyàn burúkú kẹ́kọ̀ọ́ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ọ̀nà oṣẹ́ obìnì, ọ̀rọ̀ oṣẹ́ òpanilára, òpànìyàn àti kété òǹkọjọmọ́ ẹ̀ṣẹ̀ ìkẹ́kọ̀ọ́ sílẹ̀. Léyìí ìdìsíkọ́ kèsèyìn sí ọ̀dọ̀ Ọlọ́run. Wọn náà wọ́n mọ ibi kan gbọ́ Ọlọ́run rè sí. Bóyá ó béèrè nǹkan lọ́rẹ lórí òtítọ́ ọ̀rọ̀ ìrere, ọgbọ́n rẹ̀ ọkọ̀ sílẹ̀. Ikọ̀ sèyìn sọ́dọ̀ rẹ̀. Ògbẹ́lọ á rí àánú àti ojúrere Ọlọ́run wàá rí gbà lọ́dọ̀ nìkan ṣe ẹ̀dá rẹ̀. Ọ̀nì burúkú ó dàbí omi rírú. Káyé rẹ̀ bá lọ́jẹjọ, káyé rẹ̀ bá lójú. Wàá gba Jésù lónìí. Òun lọ ní ká yí orí ọ̀nì kó bá ti burú, a yí padà sí rere. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán, ọ̀nì kan gbàlà. Káríbi dé sílé ìjọba Ọlọ́run.